Alhamdulillah. Alhamdulillah Rabbil Alamin. Alhamdulillah Rabbil Alamin. Alhamdulillah Rabbil Alamin. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ó ṣe ọjọ́ ìní fún wa ọdún kẹta tí mo wọnú ọgbà yìí rè bàtà ti ṣe skírì tán nínú pálásì mèdè òkè ọdẹmọ láti kàn wọn á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mo dé òkè ọdẹ nínú dúpẹ́ mo bá yín pẹ̀lú àlàáfíà rẹ̀ ọ̀rọ̀ mi ò ní pọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ sẹ́yìn àkọ́kọ́ ń bẹ̀ ni pé àkọ́kọ́ ó ní pé orúkọ mi bó ṣe wà àyípadà wà lórí ẹ̀ ẹlòmíì kan sọ ìtàn mi tí ó mọ̀ ni nípa sábà tó wà ní orúkọ mi tá a bá wo ìlú Òkèrè dáadáa ìlú Òkè Ọdẹ dáadáa. Kábíyèsí wọ́n dábà wo ìlú Òkè Ọdẹ dáadáa. Ní 1940s. 1940s. Kàkà ká wà lábẹ́ àwọn Ìlọrin àpìfà láti wà lábẹ́ Láfíàjì. Wọ́n ní kàkà ká wà lábẹ́ Ìlọrin àpìfà láti wà ní abẹ́ àwọn Láfíàjì. Torí ìdílé yìí. Wọ́n torí ìdílé yìí. Àwọn Láfíàjì. Wọ́n náà Láfíàjì. Wọ́n gbìyànjú láti jẹ́ pé kí gbogbo tradition àti culture wọn ó wà ní gbogbo àwọn ìlú tó wà lábẹ́ wọn. Wọ́n ní wọ́n gbìyànjú láti jẹ́ pé gbogbo àwọn traditional àti culture ló jẹ́ tí pé tí wọ́n lò lọ́dọ̀ wọn tí wọ́n máa lò ó. Tá a bá wo ìlú Òkèrè dáadáa bá a ṣe ń rí Pọ̀tún là ń rí Ṣàtà là ń rí Ṣàbà nílùú Òkè Ọdẹ kò sí ìbákan tó fà á ju pé abẹ́ Láfíàjì táwọn ń gbà yẹn lọ. Ṣàbà ní Pọ̀tún rèé tá a bá wo dáadáa ilé ọba láti mọ orí Ṣàbà la mọ orí Pọ̀tún. Mo rò pé ẹ̀ ń gbé ẹ̀ ń dì í. Wọ́n ń sàn gbọ́ báwọn ti rí. Lórí ìdílé yìí kì í ṣe pé bóyá Ṣàbà tá à ń jẹ́ àbí kinní kan aláàlí wa ni láti ìgbà yẹn di èyí. Wọ́n náà láàlí láti ìgbà yẹn di èyí. Àwọn míì dẹ̀rẹ̀ wọn ọmọ ìtàn yìí wọ́n kàn ń sọ nǹkan míì tán ilé ni wọ́n ń sọ tẹ́ bá bí àwọn ọlọ́mọba kò sẹ́ni tí ò ní mọ nǹkan tí mo sọ yìí. Kábíyèsí o. Ẹlẹ́ẹ̀kejì ó ní pé bí orúkọ mi ó ṣe lọ ó ní mo fẹ́ sọ fún gbogbo ìjókòó yìí. Kábíyèsí bàbá. Orúkọ mi ni Muftau Ibrahim Àkànbí Adébáyọ̀. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe nílùú ọkàn bá fẹ́ fi orúkọ mi tó bá yàtọ̀ sílé nígbà gbogbo nǹkan yẹn wọlé. Orúkọ mi lẹ́ẹ̀kan sí Ọba Muftau Ibrahim Àkànbí Adébáyọ̀. Lákòópé orúkọ mi ní Ọba Muftau Ibrahim Àkànbí Adébáyọ̀ Adénúọ̀tẹ̀ 1.